bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí a sì máa gòkè sí torí bí gíga láyé tàwa ló pọ̀ jù pé tààrà àtàkùn ọba. ó yá àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo ní kílẹ̀ tí rí a sì máa gòkè sí torí bí gíga láyé tàwa ó ṣojú ó ti sú ọ̀pá ààrẹ Gani Adams náà ti bọ́ta o wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wetin dey go àárọ̀ yìí ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní wetin dey go wọ́n lọ́mọ Yorùbá ó ní kí ló ṣẹlẹ̀ ó ní kí ló ààrẹ Gani Adams mo ṣáà máa ń láìkì tó bá sọ̀rọ̀ ni a máa wá play Gani Adams fún yín a máa play Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà náà fún yín ẹ máa wá mú ọ̀ríjínà jagunjagun nínú àwọn méjèèjì tálẹ̀ dìbò fún gẹ́gẹ́ bí jagunjagun nínú àwọn méjèèjì ẹbí tó wọ́n kọrin yẹn Àdìsá bàbá mi mo gbé fún ẹ Àdìsá nìyẹn ọmọ aládìkún ó láyẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ó ní ẹ̀ tí ì rí kankan Gani Adams náà sọ̀rọ̀ má ṣe o mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá torí stage tí ilẹ̀ Yorùbá dé dúró nísìn máa pè tó tán jí family ẹ̀ gbé fún yín very young guy tó ní kó lọ mú 200 million naira wá ẹ tó lọ ṣiṣẹ́ 80,000 naira lóṣù ọwọ́ àjìgbọ́n ní kó lọ mú 200 million wá mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ nínú èmi àti yín ẹ jẹ́wọ́ fún mi tó náà wà tá à ń pariwo nísìn tá à ń ṣe kù kẹ́kẹ́ pé kílẹ̀ Yorùbá má bàjẹ́ wọ́n ní báyà wà láta ilẹ̀ Yorùbá nígbà yẹn ìpínlẹ̀ Yorùbá a máa ń lọ a máa ń padà wá ni so a ti padà dé báyìí èló lẹ gbà owó tẹ gbàgbà talẹ̀ Yorùbá ní bíbí àbí 1600 àbí 1400 ta kọ́kọ́ wá èló lẹ́yìn gbà torí wàhálà yìí ti pọ̀ jù èwo Sunday Igboho bó ṣe ń lọ káàkiri wọ bí wọ tọ̀hún bó ṣe gbá ṣàwo mi ti ní kán gbá kàǹtì kalẹ̀ Ọlọ́run iye tí mo bá gbà nígbà yẹn mo fẹ́ dá padà torí nísìnyí tí gbowó kankan ayé tí mo wọ ilé yìí ayé ìgbà yẹn gbogbo ẹ̀yin tẹ́ fowó tí ń gbé girlfriend ṣe pé ìgbà yẹn náà olóṣó wà ẹ bá mi kọ sí comment section mo sure pé èmi like oúnjẹ bóyá gbà yẹn tí mo wá bóyá bọ́ọ̀lì ni mo fowó mi rà ṣe bá wa gbé kàǹtì kalẹ̀ kí n sanwó bọ́ọ̀lì yẹn síbẹ̀ ṣé ìṣúlẹ̀ yín fowó tí yín rà àbí kúlíkúlí kò ní kálukú iye nítorí bá fowó yín rà ẹ kọ sí comment section ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Alhaji Gani Adams Alhaji Gani Adams èwo nínú yín gan ló kọ Mrs. Gani èwo nínú yín ẹ bẹ̀rù Ọlọ́run o àwọn oníṣẹ̀ṣe akú ọdún ìṣẹ̀ṣe o gbogbo wọn Yorùbá pátápátá akú ọdún ìṣẹ̀ tá à ń ṣe ń tá a bá táwọn tá a ṣẹ̀ bá tá à ń ṣe akú ọdún ẹ gbogbo ọmọ eriwo mo kí yín eriwo ìyá o gbọ́ àtọ́ yín o àsúrò ìwòrìwò fún o mo kí yín nílé lóko akú ọdún àṣeyíṣẹ́ mi àṣàmọ́dúnṣẹ́ mi ojú wa máa rọ́dún ní gbogbo gbà and appreciation to all the governors in Yorùbá land tẹ́ jẹ́wọ́ ọmọ ọkọ tẹ́ fún wa ní ọlùdé ọdún ìṣẹ̀ṣe bó lè jẹ́ pé àwọn èèyàn wọn ò fún wa rí Nàìjíríà ṣùgbọ́n lábẹ́ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin governors tẹ́ fún wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an ṣẹ̀ṣẹ̀ àgbẹ̀yìn ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run Elédùmarè bàbá wa kọ́ yín mọ̀ ṣe àwọn tó dẹ̀ fún wa náà ní apá abẹ yẹn ó ti yé yín níbi táwa ti wá kí àwọn náà Ọlọ́run bá wa san wọ́n lẹ́san alálẹ̀lẹ̀ Yorùbá bá wa san wọ́n lẹ́san ẹ jọ̀ọ́ ẹ ká lọ síbi agbami ètò Gani Adams sọ̀rọ̀ láàárọ̀ yìí o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho náà dẹ̀ sọ̀rọ̀ lórí bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá fún insecurity ẹ sáré ṣó wọn kan tó ṣẹlẹ̀ fún yín ká wá padà sórí Gani Adams àti Sunday Igboho. Good morning, Nigerians. My name is Ayomide Alaro, the husband to Vicky Gentle Sneaker Chidinma Alaro. My wife left home on the 14th, that's on Friday last week, to Ibadan to help somebody create a content. The woman is everything cassava.ng. So on their way back, they already done with everything they want to do. They're already coming back when kidnappers ambushed them on the road. There were 4 in the car, 2 staff and my wife and the woman that drove the car. So the 2 staff were able to escape. When they say they tried to reverse and they started shooting guns, the 2 staff calmed down. My wife and the woman also tried to see if they can run into the bush, and they captured them in the bush. And since then, they spoke to us on Saturday night. They are demanding for 200 million naira. We've tried to beg them, appeal
that they should please calm down, that we don't have this kind of money. My wife is only earning 80,000 or 100,000 naira from the part-time work she's doing with that woman. All efforts to see that they can come down from that 200 million naira they called is proof abortive. I tried every means. Yesterday night that they called again, I plead with them that they should please, we don't have this money. I've sold some of the things that I have. Our friends that I know, they've tried their efforts. We've not even been able to raise 2 million naira. àti try látẹ̀kọ́ ìlérí wà bí. Ma? Yes. I'm still little cash there. Okay. Not my friend. Hello, sir. I was thinking, I understand what you're saying. Soldier, I think young. Professor, the number one major. Oh, soldier. Give us some time that as Nigeria it be, now you cost as money no quick come. So go you back. Hello, ma. Hello. Hello, Alpha. tọ́ bó ṣe ń lọ nìyẹn o ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí a ti ẹ̀ dúpẹ́ wípé ìwé ẹkùn jáde ẹ dákun gbà tí ìwé ẹkùn ti jáde ṣó dínkù àbí kò tí ì dínkù. Ọmọkùnrin kan ni young man wọ́n gbéyàwó ẹ̀ ó lọ ṣiṣẹ́ 80,000 naira per month wọ́n ní kán lọ mú 200 million wá. Ibo ni wọ́n ti máa rí. Àwọn kan wá pé àwọn ní jagunjagun wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì ṣé jagunjagun ni wọ́n every time náà ń tan kámẹ́rà àbí káwọn náà fẹ́ kàn join association àwọn janujanu èmi ni president àwọn janujanu o iye olóyè tí ò pé méjì ẹ lè bá mi dùnà ta ló fẹ́ gbé gẹ̀ẹ́sì ẹ máa ṣẹ́ ní gẹ̀ ẹ bá tẹ́rí ṣe máa pa lórí janujanu tó tó mi láyé yìí kò tí ì dórí íńtánẹ́ẹ̀tì bóyá ó jẹ̀jẹ̀ fẹ́ ra kámẹ́rà ni. Now let's go to Alhaji bàbá wa Gani Ige Adams. Okay. Náà jẹ́ Kakanfò ṣé ìwọ tó yẹ pé orí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ní street ìwọ ni o máa fún odindi Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ̀dà through social media. Ìwọ tẹ́nìkan tó ọ̀mọ̀ ẹ́ ládùúgbò ìwọ a máa sọ̀rọ̀ ṣàkà ìwọ a máa sọ fún odindi institution tó ti exist for 530 years ìwọ a máa pàṣẹ. Ìwọ tó ò lè pàṣẹ inú ilé ẹ bóyá ọmọ ẹ gan ò lè control ẹ wọ́n a máa dábàá pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ jagun. Àwọn ọba tó láṣẹ lẹ́nu wọn tí ì sọ pé ààrẹ ó yá o àti bá gómìnà sọ̀rọ̀ o wà wá jẹ́ kí ààrẹ kó wá wò wá níta ló ràn ṣé kò sọ́lọ́pàá ń lu mọ́ ni ṣé kò sí DSS ń lu mọ́ ni ṣé kò ti sí Àmọ̀tẹ́kùn ẹjọ́ ẹ bá kọ́sọ̀nà àwọn tó wà níbàyí please ẹ bá kọ́sọ̀nà àwọn tó wà níbàyí. Lórí Ọlọ́run èwo nínú yín ló wá kọ Mrs. Gani sí bàbá Gani Adams lára? Èwo nínú yín ló kọ Mrs. Gani? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣáà rí agbádá white lọ́rùn wọn. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹgbọ́n kan tààrẹ sọ. Wọ́n lẹ́yìn tẹ́ lè pàṣẹ ẹnu lé yín. Tẹ́ ẹ̀ pàṣẹ fún odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kan bọ́ta kan lọ jagun. Bàbá ṣì ń strategize ní ẹ́. Bàbá Gani Adams àwọn sì ń strategize ni tẹ bá fogún ọdún pín ilẹ̀ wèrè ọdún tẹ fẹ́ wọ ọjà ní òye mi. Bàbá sì ń strategize wọ́n ní ẹ̀yìn tẹ́ pé ẹ̀yìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ on the street tó yẹ pé ilé yín nìkan gan ẹ̀ lè control ẹ̀ àwọn ọmọ yín ẹ̀ lè control ẹ̀ wọ́n lọ́sẹ̀ máa pàṣẹ fún dídí Ààrẹ Ọ̀nà Kakanfò kó bọ́ta. Ẹ dákun ìgbà tí wọ́n gba ọ̀pá àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí náà ní kọ́ máa ṣe ṣọ́ ní kọ́ máa rọ́ọ̀sì bọ̀ọ̀lì fáwọn ọmọ Yorùbá ni tó láwọn dúdú àwọn gọ́vnọ̀sì àwọn dúdú àwọn ọba kọ́n pàṣẹ lọ́nà àwọn gọ́vnọ̀sì àwọn ọbẹ̀ èwo ẹjọ́ àwọn ọbẹ̀ èwo ẹni pé èmi ò mọ àwọn ọba tó ń sọ ọ́ láwọn dúdú àwọn ọba kọ́n pàṣẹ Ọlọ́run á ṣe ní ìrọ̀rùn báyìí ló lọ́ọ́ máa ṣe àwọn ọba máa gbàṣẹ lọ́wọ́ àwọn gọ́vnọ̀sì àwọn ọba tí tẹ̀ ń dọ̀bálẹ̀ àbí lẹ́yìn àti wọ́n jọ jẹ́ ẹgbẹ́ yàtọ̀ àwọn ọba kí ẹ tún wá ń dúró dè wọ́n ẹ jẹ́ agbá ọ̀lọ́nu ẹ mọ́ máa kọ́ báyìí tó kọlà kí lórúkọ ẹ̀ ó kọlà báyìí ẹ mọ orúkọ ẹ mọ ẹ mọ ẹ̀
ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ gbàǹkó pì àpáta pààrà ó fẹ́ pọ̀n díṣe ejò pinpinpin ó di fàmí ìfà ọwọ́ ẹ̀ ní ilẹ̀ pọ̀n ló já sí oríkì wo leléyìí abájọ tó ṣe lé ọmọ burú ọ̀kan làbí àdìsá ó lé ẹ̀yìn ẹ̀wọ̀ oríkì èèyàn máa fi ẹ̀ pọ̀n díṣe ejò ejò lọ́nlọ́n ó bá jẹ́ pé bí èèyàn fi ẹ̀ pọ̀n díṣà akàn ìwúgan ló bẹ́ tà ń bẹ̀ ẹ̀ pọ̀n lọ́nlọ́n sí wàhálà ẹ ká gbọ́rọ̀ lẹ́nu. tá a bá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dókun pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn kan náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fún àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọnú ìlú yẹn á lè kó ní wọn búra wa àwọn báńdíìtì yóò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ́nu mi búra wọn ò ní dúró tábà jọ fọ́ sowọ́pọ̀ tábà wọnú gbó tí wọn ò ní dúró wà kó fọlọ́ búra sáájú ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa sìn pátápátá wà sí wà ní sìn. gbogbo lajà rẹ ti ń dẹ́rù bàwọ́ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti baba bẹ́ẹ̀. ẹ bá balẹ̀ ẹ dákun ọmọ ìyá pariwo tí a bá wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́ọ̀gá lè bínú ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé pátápátá yóò sí sẹ́ni kan àyè dé ọ̀sùnjà sá Adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rùbà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún òdó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nugbó àwọn bàbá wa ní kíní kan bẹ nugbó wọ́n ló dún màwùrù màwùrù. àti ẹ̀sìn kankan nugbó kò sí kankan nugbó ìbẹ̀rù Ọlọ́run ba òun ní bẹ nugbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nugbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé ìwọ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń dí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn Ọlọ́run bá àdókù wọn wọlé Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá àdókù wọn wọlé àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn. Ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú Ẹkùn
torí pé ifá ìlú ẹkùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́mọ́ bọ̀ ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni ìkó ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkè rẹ̀. báńdíìtì tí anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n yìí pé wọ́n sọ yìí pé Sunday kò ń bọ̀ Kwara ọ̀gbọ́n bá fúnra níjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security ìlú ẹkùn ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́kọ̀ bá pè ọ́ kì í ní dá sí o BDSS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bíkírántẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílíà ẹni. òkúde eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ̀ni wa pàápàá jùlọ olórí fíjẹ̀ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mú mọ́ sí ni ẹ̀mú lọ ẹ̀mú bọ̀ ni ẹ̀mí parẹ́ láéláé gbogbo àwọn ọmọ tẹ bá ti ń kó lọ wọn mọ bọ̀ láyọ̀ àwọn bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gbọ́ àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run lè jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀mí jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan ó lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kan wá pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ẹ dákun bàbá ọlọ́run ìjọba jẹ fún yín ó ṣe léṣe gan ni o mi gbọ́mọ yẹn ó ṣe léṣe gan ni ó rẹ̀ kó fẹ́ léṣe gan pàápàá tọ́lọ́kadà yẹn ó gbé ṣubú onímọ́tò gan ó lórí ẹ̀ṣẹ̀ lọ owó pọ̀ gan ọlọ́run ní jẹ́ kọ́ bàjẹ́ fún yín mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀yin màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti ni ọlọ́ọ̀ba tó ní wọn yọba mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwádìí àwọn tọ́lọ ọdún ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn ìwé ẹkùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rù ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí báńdíìtì kan tẹ rò pé eléyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá
ṣé nǹkan tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ waste time ọlọ́run níjọba àjẹbọ yẹn bàbá wa òkè onígbè àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kún wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ káwọn yẹn máa yẹba pàdé fún bàbá pàdé fún bàbá pàdé fún bàbá so bàbá tí wọ́n máa nìyẹn ń sè bàbá ló máa lídì wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá ní ìyẹn sọ́sẹ́ bàbá máa lídì wa ìmílẹ̀ máa pàrọ̀ aṣọ àpàtọ́ gbogbo ìlú yẹn ní one by one láti lè lọ abẹ́rẹ́ láti sí báyìí àwọn àmì ọ̀rùsẹ́ ti bẹ̀rẹ̀. tọ́ ó yẹ mú olórí tẹ fẹ́ choose your choice kálẹ̀ yìí tẹ̀lé náà méjèèjì ṣé ìtọ́ dúró wípé tá a bá fọwọ́sowọ́pọ̀ tó bá wọnú wa ká wọnú wọn tó bá kójú wa ká pàdùjọ pa wọn tó bá láwọn gbẹjọdé káwọn náà fi àdùjọ pàdé wọn àti tó sì ń strategize tó lè fẹ́ ti àwọn pa Ààrẹ Aríkúyẹrí of Nigeria Limited àti Pankopi àpáta àpárá tó ní ẹnì sómi níbẹ̀ tó bá wọnú wa máa wọnú wọn tó bá ṣeré fún wa máa ṣeré fún wọn ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun you enter me I enter you àjọba bá wa fà á máa gún máa tóra wọn ni ẹjọ́ torí Ọlọ́run ta lẹ mú ní olórí èèyàn kan ni wọ́n gbé ìyàwó ẹ̀ yẹn tó ń sunkún 200 million ẹnìkan wọnú gbó àti ráwọn kan tó ti ṣe Ògbómọ̀ṣọ́ àwọn tó kó l'Ògbómọ̀ṣọ́ àti rélé àti ráwọn ọmọ Adédìbú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì àti oríṣiríṣi ìta lè sọ síta ìta lè sọ síta ẹni tó tẹ̀ ti fèsì Buhari láyé Buhari odidi pírẹsidẹ́ǹtì ó tẹ̀yẹ pé Yorùbá wuyì èmi gan-an tí mo lọ fèsì Buhari ní United Nations ní 2021 ẹjọ́ kí ni mo gbé mi kí ló ń gbénu mi náà kí ló ń gbénu mi kí ni mo gbé mi tí mo lọ fèsì Buhari ní United Nations ní 2021 tí mo tún bí ṣe pé odidi sitting president Ọlọ́run ló máa ṣàánú fún mi mo dẹ̀ ń sọ ṣé kìí ṣe pé mo pẹ̀lú àwọn tó talẹ̀ Yorùbá ní bí kíní kan 1000 years ago tí má tẹ̀ wá talẹ̀ ní tí má pẹ̀lú àwọn tó talẹ̀ nígbà yẹn ta ló kọ receipt náà ta ló ṣíà owó iye tí n bá gbẹ̀jọ ẹ sọ fún mi mo fẹ́ dá padà wà láyé ti pọ̀ jù iye tí n bá gbà láyé ìgbà yẹn ẹ sọ fún mi mo fẹ́ dá padà ẹ gbé àkáǹtì kalẹ̀. gẹ́gẹ́ngẹ́ngẹ́n àṣírí tó fa tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi kí Ààrẹ Ọ̀nà Kakanfò níbi World Shango Day tí wọ́n lọ ń tà ń fà lọ yìí ó dàbí kò ní end soon o ó dàbí kíní máa ń fàájà ni o ó dàbí kíní yìí ò tí ì ṣetán tó máa end o ó dàbí pé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ yìí ó dàbí kò ní wọn kún f'Aláàfin Ọ̀yọ́ o Kábíyèsí Ọ̀wọ̀ Adé ó dàbí ẹni pé àwọn náà ò ní ìgbà láàbọ̀ iye gbọ́dọ̀ sọpọ bá ní ṣinṣin lórí ni ó dàbí Kábíyèsí Ọ̀wọ̀ Adé àwọn ọgbọ́n ti mọ bó ṣe ń lọ wọ́n ti mọ alpha ṣe ń gbàtọ wọn kọ dé tó ẹ̀ṣẹ̀ dé ọ̀rọ̀ wa ló sọ wọn di bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ wa náà ni ó padà tú wọn ká mi ò bú Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o ṣe ń gbàtí Kábíyèsí ṣẹ̀ṣẹ̀ dé everybody wọ́n sáré ń gbé súnmọ́ Kábíyèsí ní gbẹgbẹgbẹgbẹgbẹ Kábíyèsí náà wọn ojú àlejò bí ojú afọ́jú ni táwọn èèyàn ń bú Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ń gbà yẹn ó dé o ọjà ló gbédé ó dé o ogun ló gbédé mo ní àṣà ò nà èèyàn ṣe máa dìbọ̀ tó yẹ pé ogun ló máa gbédé ìjà ló máa gbédé ojú àlejò bí ojú afọ́jú ni ibi tó bá dàrẹ́tì Aláàfin Ọ̀yọ́ sí nígbà yẹn òun náà máa lọ bí ọmọ kékeré ni tẹ ẹ̀ṣẹ̀ bí tẹ bá sì lè China sí tẹbi nílùú China ló máa gbọ́ kò ní sọ pé ọmọ Yorùbá lòun tẹ́ bá ti sọ Yorùbá sí bẹ́ẹ̀ lọ́rọ̀ Aláàfin Ọ̀yọ́ ṣe rí nígbà yẹn ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti lágbára o Aláàfin Ọ̀yọ́ ò ní fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gan-an òun náà ò ní gbà ó ti di wọ́ ta ló máa win
Yorùbáwùyí lórúkọ mi èyí tèmi ẹ̀ka rẹ̀ ká sàn ẹ̀ka alẹ́ ẹ̀kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín èní ni 19th of August 2026 ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2026 ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn níbi World Ṣàngó Day tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti kí gbogbo àwọn tí wọ́n wá àtọba àti ìjòyè ẹ̀kọ́ wọn ní tí wàá nídìí obìnrin ò kí ń jẹ́ kí wọ́n lú tó bá dẹni tó ṣe ẹ̀ṣẹ̀ ò kí dédé ṣẹ́ lásán ọmọ Yorùbá ta ló jẹ̀bi inú ọ̀rọ̀ yìí ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí. tí wọ́n ti wà gbé òṣèré láti ọdún ìlú Èkó ìpínlẹ̀ Èkó ẹ̀rọ ní sálẹ̀ pẹ́lẹ́pẹ́. mọ́lẹ̀ ẹ̀yà pé mi nígbà tí jáde fi ti wá yí mo kàn mí tẹ̀lé iṣu àjọdé yìí. Èkó ẹ̀rọ ní sálẹ̀ pẹ́lẹ́pẹ́. ìdílé lọ́kùnrin lọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó lọ́sàn. mo wà pẹ̀lú gbogbo wọ́n á padà pè lẹ́yìn ìgbà yẹn. nígbà tí Èkó ń lọ sí lọ́wọ́ ní Àrẹ̀mọ Ṣàngó wọlé. Àrẹ̀mọ Ṣàngó bá ní Àrẹ̀mọ Ṣàngó. ọ̀nà ní ọ̀sán black member láti fi ìlú Àbújá. ọmọ bàbá kábíyèsí Aláàfin tó pèsè. ọ̀rọ̀ àti Adéyẹmí sípè wọ́n ti wà ní aṣojú wa ní Ọ̀yọ́ ní Àbújá. Èkó Yorùbá ò ní bàjẹ́ o àní rógun ajínigbé mọ́ èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́lá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà ti Èrúwà ẹ ṣeun òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀tìlẹ̀ wá ẹ̀dẹ̀ wá fi ìjókòó náà yẹ wá sí ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti Gbọ́ọ̀rà ẹ ṣeun gidi gan àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Ẹlẹ́yinpó ti ìlú Ìpàkó kábíyèsí Ọ̀káká kábíyèsí Ọlọ́kọ̀ọ́ká ti ìlú Ọ̀káká mo kí yín o àná mi kábíyèsí Onímìnìjì mo kí yín o ẹ ṣeun gidi gan ni èmi ò lè gbàgbé yín àbí kábíyèsí Onímìnìjì ẹ ṣe gidi gan ni mo dúpẹ́ o. Mo kí kábíyèsí Ológbò ti Òkò náà ẹ ṣeun gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìdílé náà. Mo kí kábíyèsí Olóró ti Lóòró Ọ̀yọ́ lọ́láwà Lóòró ní bàjẹ́ o ẹ ṣeun gidi gan ẹ kú àdúró tí Aláàfin. Kábíyèsí Ọlọ́rà kí ẹ kú ìdílé o ìlú Ọ̀rà náà ò ní bàjẹ́ láti Èdùmàrè ara Ọ̀yọ́ ilé ni Ọ̀rà ti jáde inú mi dùn gidi gan ni ìmọ̀jú yín ṣe o ẹ ṣeun. Mo kí kábíyèsí Ondo ti ìlú Òkè Ọ̀nà kábíyèsí ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì tó wà ní ìjòkó bàbá àgbà kí mo kí yín o thank you very much ẹ ṣeun gidi gan ẹ kú ìdílé ẹ kú àdúró ti Aláàfin náà. Mo kí gbogbo àwọn baálẹ̀ tó wà ní ìjòkó níbí ẹ ṣeun bẹ́ẹ̀ ni ti rí ibi Aláàfin bá lọ lẹ̀ ń lọ ẹ ṣeun ojú òní tì í láti Èdùmàrè ẹ ṣeun mo dúpẹ́. Mo kí gbogbo àwọn aṣojú ìlú
Spain, Portugal, Paulo, thank you very much for coming around. And those that have been there with all the necessary, everything possible to make sure that you are there here. Thank you. We really appreciate you coming around. And I'm saying this, we would always like to see more of you. You are here this year. We would like to see you next year again. Thank you very much. Mo kí gbogbo àwa táwa ń bí lẹ́yìn náà. Ọmọ ọba Ṣàngó. Ẹ káàbọ̀. Ta ló jẹ̀bi? Ṣé Aláàfin Ọ̀yọ́ tí wọ́n recognize pé Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o kó wà lórí ìjókòó odidi ààrẹ tí wọ́n kó all the way from their house in Lagos ní Lẹ́kì tí wọ́n wá sí World Ṣàngó Day, tàbí Aláàfin tí wọ́n tó pé all protocol observed tí wọ́n observe everybody tí wọ́n wọ́n ti pààrọ̀ Ọ̀nà Kakanfò wà lórí ìjókòó despite bí ààrẹ ṣe ń yọjú tó ń nọmú tó ń ṣe gbogbo ẹ̀. Ta ló jẹ̀bi? Ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò tó déwájú kábíyèsí ikú bàbá yèyí ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ àdábà alẹ́ àdábà òde Ṣàngó Aláàfin ò ṣe é rí fín tí wọ́n wá déwájú Aláàfin tí wọ́n wá gbé ọ̀pá Ọ̀rànmíyàn tí wọ́n dúró tí wọ́n kí Aláàfin nígbà tí àwọn Fúlàní bá ń kíra wọn. Àwọn Fúlàní máa ń ṣe báyìí fúnra wọn àbí kán ṣe báyìí tí àwọn tó tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn náà wá dúró bí ṣìgìdì lẹ́yìn ààrẹ níwájú Aláàfin torí Ọlọ́run. Ṣàngó òní ìlòkò dọ̀wọ́ òní Ṣàngó Ṣàngó ló ní iṣẹ́ rẹ̀ ewé lèrè ọkọ mi ewé lèrè ọkọ mi ewé lèrè ọkọ mi Ṣàngó ló ní iṣẹ́ rẹ̀ ewé lèrè ọkọ mi. Ṣàngó Aláàfin jẹ́ now ẹni tó bá jẹ̀bi nínú Aláàfin àti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá mi kọ sí comment section. Kíní yẹn máa lọ́ǹgì gan o because Aláàfin ò ní gbà kẹ́nìbọ̀dì déwájú ẹ̀ kó má dọ̀bálẹ̀ òfin ni. Then Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀pọ̀ ọwọ́ wọn ò lè gbé kalẹ̀. Ṣe pé kéèsì ó máa lọ́ǹgì gan. Kíní máa lọ́ǹgì ni tí ó bá padà di kíní máa ń fà á já
ẹ̀ẹ́dẹ̀gbá láàfin ti pe ọmọ ẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ ò ní lóko dọwọ́ oníṣàngó Ṣàngó ló ní ewélèrè ọkọ mi ewélèrè ọkọ mi ewélèrè ọkọ mi Ṣàngó ló ní sẹ́rẹ̀ ewélèrè ọkọ mi. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ bá mi kọ opinion yín sí comment section. Àfáà kan ti jáde ó lóun pìfì ẹ̀ kóun jẹ koríko ní ọ̀ndà ìjọba tó jẹ́ mùsùlùmí azin kílù lé gógó kẹ́mi everybody fẹ́ bọ́ káyé everybody bàjẹ́ kó jẹ́ pé kò sí oúnjẹ nílùú mọ́ rárá, kò sí nǹkan tí anybody máa jẹ, káwọn máa wá jẹ koríko. Ó lóun pìfì ẹ̀ ní abẹ́ muslim leader pé kó tẹ̀sí jẹ́ mùsùlùmí ló jẹ́ pírẹ́sídẹ́ǹtì. Máa sọ fún yín wípé àwọn tí iná bá wà tó èmi ò bìlíf pé iná wà, pé tí iná bá wà kò ṣúọ̀ wípé olóṣèlú kankan máa wọ iná ní Nàìjíríà. Ó lóun pìfì ẹ̀ kí ìlú lé kẹ́mi everybody bọ́ dànù pébi pààyàn kójú yín fọ́ lábẹ́ ìjọba mùsùlùmí ju wípé kí ìjọba tí ò kì í ṣe mùsùlùmí débẹ̀ lọ kẹ́ máa fa ìtàn ṣíkìn. Ó ló bẹ́tà kí ìjọba mùsùlùmí wà ń bẹ̀ kí everybody káyé everybody polúkúrú mùsùlùmí káyé everybody fọ́ dànù ju kí ìjọba tí ò kì í ṣe mùsùlùmí débẹ̀ kẹ́ máa wá fi ìtàn ṣíkìn kẹ́ máa fi run pákó. Èmi kọ́ ni mo sọ, ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu wọn. Then before ká tó gbọ́rọ̀ lẹ́nu wọn, àwọn àáfàá ilẹ̀ Yorùbá náà ẹ jẹ́ ká dúpẹ́ gbogbo ọmọ Yorùbá wípé Ọlọ́run ọba ò jẹ́ kí àwọn tí wọ́n lérò l'Ọ̀ṣun state wọlé, tó yẹ pé Démọ́lá Adélékè ló wọlé. A sọ fún yín pé wọ́n ní àjẹ́ndà, wọ́n ní orí ibú àjẹ́ndà, wọ́n ní ohun tí wọ́n fẹ́ ṣe. Àṣé wọ́n fẹ́ pa Ọ̀ṣun rẹ́ ni, wọ́n fẹ́ pa heritage wa rẹ́, wọ́n fẹ́ pa ìṣẹ̀ṣe wa rẹ́, wọ́n fẹ́ pa orísun wa rẹ́. Ọ̀ṣun Òṣogbo, orísun ilẹ̀ Òṣogbo, orísun Ọ̀ṣun. Àbájọ àjọpọ̀ àwọn orúmọlẹ̀ Ọ̀ṣun báwa tá a ṣe sùn yìí làwọn orúmọlẹ̀ náà ò sùn. Bẹ́ẹ̀ làwọn kan tí wọ́n ti lọ ni wọ́n ń padà wá. Mo ṣe máa ń bi yín pé ta ló talẹ̀, èló lẹ́yìn gbà tó mọ̀ pé gbà wá tá à ń wá nísìn ẹ má rẹ́rìn. Iye tẹ́ bá gbà mo ń wojú many of ẹ̀yin fans mi, mo mọ̀ pé mo ń rí mojú kọ̀ọ̀kan nínú yín tó jẹ́ pé àjọ talẹ̀ òòṣà nígbà yẹn tá a wá bí 6,000 10,000 years ago kó tó di padà wá nísìn torí tá a bá talẹ̀ òòṣà ni ó yẹ ká lè máa sinmi díẹ̀díẹ̀. Sinmi o everybody ìlú bàbá wa o àníjó bọ́ máwọn èèyàn lọ́wọ́ ni o ìlú. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn wèrè. Musulmi ya shugabance ni na ci ganye shine mafi alkhairi a gare ni, da kafiri ya shugabance ni kullum na rinka cin naman kaza. In ka duba alwala walbara ilẹ̀ tí ó pẹ̀kọ́ rẹ tí ó pọ̀ Ọ̀ṣun Òṣogbo rẹ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó pọ̀ Ọ̀ṣun Òṣogbo rẹ ọlọ́dún ọ̀wọ̀lé ilẹ̀ tí ó pọ̀ àdéhùnsẹ́ ọlọ́dún wọlé o. Gbogbo báyìí kó fẹ́ tàn wá ní ọ̀sán kó fẹ́ tàn wá ní ọ̀wọ́ tàn án àlùjẹ ni ọ̀wọ́ parọ́pọ̀ àlùjẹ wọlé ẹ tẹ́tù wọ́n sì dùn ọlọ́mọdé wọ́n wọlé. Àwọn ọ̀mà ìwọlọ́mà àwọn onímọ̀ ṣùgbọ́n ọlọ́nímọ̀ àwọn ọmọ tí ó ṣe dáadáa fún mi àmà wọn bóyá Adélékè ní àmà bóyá àpọ̀ ní àmà bóyá lẹ́tún sàlámì ní àmà ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ náà lọ bí 14 àbí 20 kankan tó wọ́n sì lè gómìnà àkókò wa bẹ tí ó ṣe dáadáa nù wọn ojú wa fọ́ ṣùgbọ́n wọn Ọlọ́run ti mẹ́tọ́ dá o ó sì mẹ́tọ́ lórí fún àwọn oṣù mẹ́rin tó kó yóò ké wa tí ó kó ní ó gbà wá lẹ́ẹ̀kan wàhálà náà dààmú tó kálukú tèsí Olúwa ló àwọn èèyàn bẹ́ẹ̀ Olúwa ti àwọn ilé rọrùn Olúwa ti àwọn ilé rọrùn ilẹ̀ tí ó pẹ̀kọ́ rẹ tí ó pọ̀ Ọ̀ṣun Òṣogbo rẹ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó pọ̀ Ọ̀ṣun Òṣogbo rẹ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó pọ̀ Ọ̀ṣun Òṣogbo rẹ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó pọ̀ eégún òwúrẹ àtàlùgbò ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó sì bẹ̀ fún láǹfààní tí ó jẹ́ kí mẹ́kùn náà máa gbádùn ayé rẹ̀ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tí ó sọ sùkúù lọ̀fẹ́ ọlọ́dún ọ̀wọ̀lé ẹni tó yẹ pé yóò jẹ́ kí ní ẹwọ́ mọ́ lọ́mọ́ ọlọ́dún ọ̀wọ̀lé ẹ tó jẹ́ pé omi wa ohun ní ọmọ ajẹ́nu lé kálukú wa ọlọ́dún ọ̀wọ̀lé
inú ẹ tó ṣe pé ètò wọn yàn láàyò ní pé wọn lọ́rùn ètò ìfẹsẹ̀ títí kọ́rọ́dú títí kọ́rọ́dú àdúgbò sádùúgbò ni wọ́n máa dà lọ́jọ́ wọn wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjọ́ bá mójútó ìwòsàn ọ̀fẹ́ fún wa lọ́jọ́ wọn wọlé ẹjọ́ ìdìbò ni wọ́n lọ́jọ́ wọn wọlé ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnìkan tọ́nà wa rán sí àti ń bá wa kọ́ project millions of naira ICT wa ọlọ́run mọ́pa àtúgbọ̀dọ̀ sọ ní ìsìn wọ́n ìpá wa yóò tó lọ sàfóun náà àtúndàkọ̀ rẹ̀ ní ìsìn bóyá yóò tó lọ sàsí gómìnà tí ó wọlé lọ́la gómìnà tó bá rí ti tàwọn òrò tó fẹ́ràn èmi jẹ̀mọ́ mi tó bá sọ fún wa pé òun ó sì tíya ẹgẹ́ ìsìn adéjẹ́ ìlú ọ̀dọ́ ọ̀la ni Ọ̀ṣun ó yí padà bí nisba sáwà ẹnì kan tó jẹ gómìnà lọ́sùn mọ́ tí ó wà ní wọn mọ̀ yẹn mùsùlùmí jẹ. bàbá mọ́fítì wo tí bá wo fídíò yín gbà mí ẹ̀yin bẹ́ẹ̀ máa ń pa mí nítorí pé nǹkan tí ẹ̀yin fẹ́ achieve nínú ọ̀rọ̀ òṣèlú nàìjíríà òun lẹ́wọ̀ after you just want to belong kò kí ń ṣe gbogbo nǹkan lè máa gbé lórí ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni bàbá tìbẹ̀tán náà táwọn náà kàn ń sọ̀rọ̀ tó ń fẹnu júwe ọ̀rọ̀ kí ló ń ṣe èèyàn yìí báyìí ara nǹkan tó jẹ́ kí nàìjíríà ní ìlọsíwájú nìyẹn o torí ẹgbẹ́ ogbẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. mùsùlùmí ò ní rí yẹn jẹ nìkan ẹni tó lọ ń choose fún rẹ látọ̀dọ̀ rẹ̀ náà ló máa mú wa lọ́la àdúrà tí a ní o wọ́n wọ́n náà ẹni tó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó yọ̀nù sí ni kò fi jẹ gómìnà lọ́la. ẹ má pẹ́ gan ẹ má pẹ́ gan ẹ lọ́dọ̀ kan fún kò sí ẹ̀ka tánu yín tó lè bá gómìnà ṣiṣẹ́ tó tà wọn ẹ̀sìn mẹ́rin lẹ́nu. ṣé èmi tí mo kọ́ ọmọ sọ́dọ̀ gómìnà fọdún márùn kó tó di gómìnà ọdún mẹ́jọ lórí ìjọba gẹ́gẹ́ fúnra rẹ̀ ní experience olóṣèlú tó bá níta ní tèmi kò ní nǹkan tó ṣe fún Islam tàbí kí ni yọ ọmọ dà àwọn máa parọ́ fún wọn máa ṣe kí ni ẹ bá gẹ̀ẹ́tì irú machinery táwa ní àbí irú àǹfààní tá a lè ṣe níbi pé o fẹ́ sọ̀sẹ̀ lórí òṣèlú gan ọ̀yọ́ kọyán wa eré ọ̀yọ́ mọ̀ pé ọlọ́run bẹ́ẹ̀ bí ẹgbẹ́ gbogbo tẹ́rí tá à ń ṣe iye gẹ́gẹ́ ló bẹ́yà wọn àká ló mú promise àká promise báwọn kọ̀ mọ́ta ṣe ń àwọn òṣìkọ́ sọ́dọ̀ ń bọ̀ tẹ́ bá rò sẹ́lẹ̀ kan ẹni tẹ́lẹ̀ rò sí mi mọ́mọ́ béèrè mi torí kò ní dá akọ́jẹ́ pé ìgbà tí wọ́n bá kọ́ central mosque tàwọn wọn á máa fi tì síbi tí ọba jọ wá dáadáa ẹ máa gbọ́ àwọn tí ń kọ́ yìí ara ìlú ibi táwọn ibi ti wà ní tá à ń kọ́ lọ́wọ́ yìí tẹ́ bá sì dé project àti ìṣe tó tóbi jù láyé ìwárí tẹ́ bá rẹ̀ ti ń ṣe afọ́kọ rẹ̀ sára sáńbọ̀dù oníwọ̀n lọ yọ dànù ó lóun ṣe láàrin wọn àtọ́nù ẹni alélélélé káàkiri pé wàá máa kọ́ nǹkan sí ń pẹ̀lú àwa lọ dé ẹ̀dẹ́ gbà kiri a tún gba nọ́mbà rẹ̀ àtọ́nù ara mi lè pẹ́ o wọn lọ́wọ́ wà lọ́dọ̀ wa síwájú ní nǹkan bí ọ̀sẹ̀ kan sísìn Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà wọ́n ní jọ tó mọ́ta olóhùn yá ni olóhùn ẹgbẹ́ wà ní òyà ni òun mọ̀ torí ó lékún iyì tòun náà ẹni àwọn yẹn èdè bá ní báwọn sọ̀rọ̀ wọ́n sì ti Islam lọ́sùn èyí náà ti tó ọ̀rọ̀ àbá máa ń tàn wá tó bá jẹ́ èèyàn lọ́jọ́ wọn tàn wá àbí ẹ̀ lè tẹ́ dìdẹ̀rìn sí ẹ̀ lè tẹ́ wèrè ẹni wọn tàn wèrè kí ló náà gbọ́dọ̀ jẹ́ irú òdìdí president kákó máa tàn wá ẹgẹ́ rẹ̀ àjọpá àtó nǹkan náà làwọn ṣe kéde káàdó lè púpọ̀ tàn wá ká pé Bọ́lá Ahmed Tinubu bá mọ̀ wá bó ṣe máa wàárù àti Ansarudeen ìǹtí ọ̀nà fún ayé òjò tàwọn àrùn àti Ansarudeen lórí bó ṣe wulẹ̀ kó rí ọgbàrá rẹ̀ ní mùsùlùmí dòní láti síkírìtì mẹ́lá ní ìjà àwọn àti Amẹ́ríkà àwọn akérè yóò kàn bẹ wọn ọ̀dàrí jìdí bá a ti sọ̀rọ̀ wọn tó ti múra rẹ̀ lẹ́bàá pé àwọn tó dìbò pa ni àwọn adé sì ń bájà àwọn mùsùlùmí náà ń bájà wọn fi bá òun jà torí Bọ́lá Ahmed Tinubu wọn ṣe fún Christian ní ṣe fún mùsùlùmí káfẹ́ mi ni yóò ní ṣe fún Christian mùsùlùmí kan ní màá ṣe fún àbí bó ṣe ní pé ẹ̀tọ́ Christian ẹ̀rù Ọlọ́run bá mi lé lórí àgbọ̀dọ̀ mọ́ fún un náà ẹni pé tí wọ́n bá fẹ́ yàn wọ́n jẹ àtìlágbára àti dìbẹ́ǹdì wọn àgbọ̀dọ̀ dìbẹ́ wọn wọ́n fẹ́ sunbó ẹ̀ náà baptist lẹ kókó ọmọ ogun rẹ̀ jáde àbáwọn ìjọ rẹ̀ kí wọ́n lọ fèsì àwọn àtìlé àmọ́ deputy governor ó pè mí Christian làwọn náà lẹ́yìn dídà pílẹ̀ pé wọn àwọn bá pè mí pé àmì mo ti pe police station àwọn ọlọ́pàá ní àgàn èmi àwọn pé nígbà táwọn àwọn aráàlú ń bọ̀ wọn àwọn oṣù police station èmi mo save police station wọn á ní wọn pè mí wọn á ní ok pé mo ti fẹ́ lọ sunbó ẹ̀ náà pé àwọn baptist pé bóyá àwọn rò pé ọ̀rẹ́ ń bẹ láàrin àwa àti ẹ̀ torí dọ́tò wọn bá wa wọn lọ fẹ́ sí gómìnà á ní ẹgbàgbé Oyètọ́lá ní òsì lẹ́sẹ̀ tí táwọn bá tó kó ń lọ bí kò tíjú kò ní tíjú Oyètọ́lá ní òsì aráàlú wa náà sì bẹ̀rẹ̀ sí oníwò lọ́kàn ṣé wo ní kan náà ń pè lọ́sùn Oyètọ́lá ní òsì lọ́ba ṣe ara mi so ọdẹ ìlú ti gbà ọdẹ wa náà ló ti gbà ó sì ti jẹ báwo sáà sọ fún wa pé Oyètọ́lá ní òsì kò sí tó lè ṣe Oyètọ́lá tí ó ṣe náà ó sì gbà ó sì darapọ̀ máa wò Oyètọ́lá náà ní sọ pé ẹ dákun tàbí ẹ kó tún ṣe gbákejì Oyètọ́lá o làbá ní ẹ fún aláìka ẹ wọ́n dá sí wọn náà fún aláyé wàdà wọn béèrè làbá ní ìtọ́lábà náà lẹ́fi ṣe tí àbá gbà lọ́jọ́ tó nẹ́rà gbogbo Jésù ni ó ṣe Jésù ní kọ́lọ̀ fi yẹn ọlọ́ fi ṣe dẹ́bùtì ṣe wọ́n fún ọ ní gbákejì ọ̀ tó ń béèrè oyè mi nàmbà 2 lọ́sùn abẹ́ẹ̀kọ́ ni ó sì jẹ́ nìyẹn wọn lọ́wọ́ pé wà pé ká sèfù Baptist University á sèfù ẹ̀ wọ́n kàn fi àdáyẹrí ibẹ̀ pé bí bá ní ọlá Islam ni
tí kìsẹ̀ bá jẹ lára mi ọ̀la ìsìlámù ló jẹ àwọn kì í ṣe mùsùlùmí tí ọmọ ti ṣe ẹ̀sìn wá wáyé ẹ̀sìn ọpọlọ ni ẹ̀sìn humanity ni humanity gidigidi ìdí ń bá humanity lọ káàkiri humanity original ìgbà ló ń bá humanity káàkiri ni wọ́n lọ gbèjà olóòlù olóòlù wọn sanwó tó yé àwọn ọmọ olóòlù ọ̀sánwó àwọn àjàfẹ́tọ̀ ọmọnìyàn wọn kó gbogbo yín lọ sí police station aláwọ̀ sọ wípé olóòlù ìsádàpọ̀ mọ́ jáde mọ́ láé òpin rẹ̀ lọ jáde àgbọn yìí pé tó bá ti fẹ́ jáde wọn ò fún lófin pé yàrá rẹ̀ ní kó ti dúró àdúrájú ilé ìta wọn wọn á lè tẹ̀sán fáwọn èèyàn pé àwọn bẹ́ẹ̀ ẹ̀mọ́ kàmá kọjá wájú ilé ìta wọn torí wọ́n ní kí èròbìnrin inú gbóná lọ ìgbóná gbòòrò abadan kò sí ti ń jẹ́ kòkòrò mọ́ kódà kí ọba wọn yarí yá sọ fún ọba dáadáa pé tó bá yarí yọ tẹ̀lé òfin kọjá everybody náà tẹ̀lé sọ pé wọ́n máa jáde àwọn ẹ̀bùn fi odidi ọjọ́ kan lẹ́nu òṣèlú ọjọ́ kankan àjọ ní ìlú ni jáde tiẹ̀ káàdọ̀ jáde tiẹ̀ wọ́n ní ẹgbẹ̀dọ́ kọ́kọ́ ọmọ ti kú àtọ́mọ̀ òpómọ́ tí ó sì ní máa fúrọ̀ kẹta lára kò ní parí kẹta lára kò ní kíní kẹta lára ó wo ló gbé wọ́n bá tí kòkòrò ẹ̀ẹ́lẹ́ parí tí ó kọ́tà ń bèèrè ìwé àwọ̀ ẹ̀ àní wọ́n lọ sí mítìnì wọ́n tó 200 wọ́n sì dá gbogbo àwọn oògùn tí wọ́n ní àti tíra wọ́n dájọ́ wọ́n bá rẹ́rìn pé kò lè lọ sẹ́ka gbogbo tí àwọn ojúfẹ́ pọ́dún kaba ìró àgbólé èmi tó ń fàyè sí ni èmi ò ní kíkọ́ nǹkan ju pé tí n bá ṣe wàhálà pọ̀ tára ọgbà ro mi kí n tó sì kíni kí n tó sùn wọ́n nǹkan tí mo lè ní pé àrò dáadáa tó bá ṣe fẹ́ owó ṣe ẹ̀dá gbọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ dáwà ní ẹ̀yẹ wa àdúrà wa ni pé ẹni tí kò ní sọ́pọ̀tì mísàn wa àlùmọ̀ wa mùsùlùmí wa ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní jẹ́ kí ó tẹ̀síwájú ọlọ́mọdé wọlé lọ́la àmì tí ó ṣe dáadáa sí everybody ọlọ́dẹ wọlé wọ́n wáyé tí ń kéde ẹnìkan kí ló dé tí ń kéde ẹnìkan ẹni kí ó ṣàìsàn ògbó ọlọ́run àwọn dínì dínì mẹ́ta mọ̀nẹ́rù dínì nájímù dínì àti nóòrù dínì lálẹ́ ní mú bẹ́ẹ̀ èmi mẹ́ tí mo mú ọlọ́run mẹ́ tí mo mú ọ̀rẹ́ sí atọ́mọ̀ sí ọ̀pẹ́ tí mo mú lọ́la ọlọ́run máa mú jáde wá fún Islam ọlọ́run àpòlò. tọ́ bó o ní ẹ bá ti rí wọn ṣàríà lọ ìjọba tí bá ti fẹ́ ṣàríà kò ní wọlé wọ́n tún wọ́n ń ṣàdúrà wọn sí Allah kálá make sure wípé gbogbo ẹni tó bá máa wọlé lọ́sùn tí ò bá ní pa Ọ̀ṣun Òṣogbo rẹ̀ gbọ́dọ̀ wọlé ṣe ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ ṣe olóòyè ayùn láti kojú alágbólódò ẹbọra tí ń retí gbé omi o ọ̀tá o ẹ̀rí o àgbá o irúmọlẹ̀ o oore yèyé o àfọwọ́lẹ́rán á jẹ́ kẹ́ni tó máa pa Ọ̀ṣun tó máa pa orísun àwọn ọmọ òun rẹ̀ nílùú kó wọlé dey play ọ̀nà go explain táyà no evidence ojú yín máa bó àwa ò ní dákẹ́ ẹ̀yin ò ní fẹ́ àwa náà ò ní gbà ẹ jẹ́ ká sáré débàdàn ọkùnrin kan ni wọ́n tún jí ìyàwó ẹ̀ gbé kó lè má jẹ́ ká ráàrín fẹsẹ̀ sí.